kú dédé àsìkò yìí èèyàn ọmọ aládé ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. Àwa dúdú alọ́ta gan o, àwọn èèyàn dúdú pàápàá jùlọ àwa Áfíríkà, mi mọ tí àwa Áfíríkà ẹ kálẹ̀ gbogbo ẹ̀yin fans mi all over the world, gbogbo ẹ̀yin brothers mi, gbogbo ẹ̀yin sister mi, gbogbo ẹ̀yin bàbá mi ẹ kálẹ̀. Ọ̀rọ̀ kan ń bọ́dà mind mi láti ìjẹta. Àwa àtàwọn èèyàn kan tó wá jókòó lénìí, ẹ jẹ́ kí n sọ bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́. Mo lọ ra àwọn herbs ní ọjà lénìí. Ọmọbìnrin kan wá ń bẹ nínú ọjà yẹn, ó jẹ́ ọmọ Musulumi. Mo wá gbọ́ tí wọ́n máa ń pe ọmọ yẹn ní Àjíkẹ́. Mo wá láìkí orúkọ yẹn. Tí mo bá ti wá dọ́jà mo máa ń pe ọmọ yẹn lájíkẹ́. Èní yìí bí mo ti wá ń pọ ọmọ yẹn lórúkọ yẹn, ó wá ń rẹ́rìn mi tí ẹ ń bá ṣàwàdà pé bí mo ṣe ń pè ẹ́ lórúkọ yẹn inú ẹ̀ sàn dùn ní ọ láìkí orúkọ yẹn. Àwọn tán bẹ́ẹ̀ wá ní kò láìkí ẹ o. Wọ́n ní orúkọ Mùsùlùmí tó ń jẹ́ lọ láìkí káwọn èèyàn máa fi pè wọ́n. Pó ti sọ pé káwọn èèyàn máa pè ní Àjíkẹ́ mọ́. Kí ni yẹn ó jẹ́ n tó dùn mí gan. Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn nínú ọjà lénìí. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn pé láyé ẹ orúkọ tó ń jẹ́ yẹn orúkọ tó dáa jù ní Àjíkẹ́. Orúkọ wo ló fẹ́ kẹ́ máa pè ẹ́ Rihanna àbí kí ni orúkọ tí tó ń jẹ́. Mo ní orúkọ tó ní kẹ́ máa fi pè ẹ́ yẹn tó jẹ́ orúkọ Mùsùlùmí yẹn is an Arabic language. Are you an Arab? Are you an Arabian? Mo ń bí léèrè pé ṣé Arab ni ẹ́? Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà lénìí pé àwọn tí wọ́n gba ẹ̀sìn wá fún wa ní Áfíríkà kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni o, kì í ṣe gbogbo wọn o. Àwọn tí wọ́n láwọn mú ẹ̀sìn wá, tán mú Islam wá sí Áfíríkà, wọ́n mú wá in a way of exploit of our traditions and culture. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa, they came purposely to exploit our tradition and culture. Christianity tó mú Christian wá, àwọn Christian tí wọ́n mú ìyìnrere wá sí ilẹ̀ Yorùbá, sí Africa, they came purposely to exploit our traditions and culture, language, way of dressing. Our way of dressing, they wanted to manipulate our way of dressing, our way of talking, our way of living. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà lénìí pé àáfàá ni mí, mo dẹ̀ ń kọ́ ọmọ ní kéwú. Ṣùgbọ́n nínú orúkọ tí mo fẹ́ káwọn èèyàn máa fi pè mí jùlọ, òun náà ni Àmọ̀fẹ́ Ọládọ́gba. Táwọn èèyàn bá ti ń fi orúkọ yẹn pè mí, mo ní inú mi máa ń dùn ni. Àmọ̀fẹ́ Ọládọ́gba. Torí pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tí mo bá dé orílẹ̀-èdè kan tí wọ́n bá ń pè mí ní Abdulhakeem, mo ń promote Arabic culture. Mo ń sọ fún ọmọ yẹn, mo lórúkọ Mùsùlùmí tó ní ọ̀fẹ́ kan máa pè é yẹn. Tó bá dé ìlú kan, any country tó bá dé, tó bá fi ń fi orúkọ yẹn pè é, tí wọ́n pè é ní Àjíkẹ́, tí wọ́n fi orúkọ Yorùbá tí wọ́n sọ ẹ́ pè é, ó túmọ̀ sí pé ó ń promote Arabic culture. Ó fi ẹ̀sìn, ó fi culture bàbá rẹ̀, culture ìyá rẹ̀, ìlú tí wọ́n ti bí ọ, ibi tí wọ́n bí ẹ sí. Mo ní ọwọ́ à ń ṣe kíni, ọ gbàgbé ilé. O promote culture titi ẹ mọ́, o promote ẹ̀yà rẹ mọ́, o promote ìlú rẹ mọ́. In tí wọ́n fi mọ̀ pé ọmọ Yorùbá ní ẹ́, ọmọ Yorùbá àtàtà, òun náà ní kó jẹ́ orúkọ tá a sọ ẹ́. Orúkọ tó jẹ́ orúkọ Yorùbá. Torí pé mo fẹ́ sọ nǹkan kankan fún alálẹ̀ yìí. Gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa, mo fẹ́ ká jọ orísìn sí. Mo dẹ̀ fẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ kí wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí, kí wọ́n fi ìmọ̀ ṣàlàyé láì ní ṣàbòsí ni o. Láì ní ṣàbòsí ni o. Ẹ má ṣàbòsí ẹ̀yà yín o. Ọmọ Yorùbá àtàtà ni mí, mo lè wé láwà ní sórí o. Abdulhakeem
Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi. Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi. Orúkọ tí mo sì fẹ́ràn jùlọ nìyẹn. Ó ní mo nífẹ̀ẹ́ sí jùlọ. Àmọ̀fẹ́ Ọládọ́gba. Nígbà kí ni motive àwọn tí wọ́n mú Islam wá? Kí ni motive fún wọn? Tó bá jẹ́ pé because of religion, most of àwọn tó mọ̀ ẹ̀sìn wá tó mú Islam wá, wọn àmú wá torí pé wọ́n fẹ́ ká ṣẹ̀sìn. They came purposely to invade us. Wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Islam wá, wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Christianity wá, wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Màá dẹ̀ sọ fáàtì ti tèmi lórí ẹ̀. Ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni o, ṣùgbọ́n kì í ṣe bí Ànábì ṣe mú ẹ̀sìn wá láti mú wá fún wa. Ẹ̀sìn Islam is a good religion for me. You may have your own good religion, but for me, Islam is a good religion. Ṣùgbọ́n àwọn tí wọ́n mú wá, wọ́n mú wá pẹ̀lú àníyàn tó dáa. Tí wọ́n mú wá sílẹ̀ Yorùbá ni o, kì í ṣe Ànábì Muhammad tó mẹ́sìn wá o. Ara o. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá bá wa ní Áfíríkà, especially nílẹ̀ Yorùbá, kì í ṣe pẹ̀lú àníyàn dáadáa náà ṣe mú wá. Wọ́n mú wá nítorí pé wọ́n fẹ́ kó wa lẹ́rú. Ẹni tó bá fẹ́ dìbọ́ǹkì mo fẹ́ mú àwọn fáàtì kan jáde nínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí. Mo dẹ̀ fẹ́ kí àwọn èèyàn orí sìn along with me, káwọn náà jọ kí wọ́n gbé sínú ara wọn. Má fàbò sí sọ̀rọ̀. Gbogbo wa iṣẹ́ Ọlọ́run ni wá. Ọlọ́run dẹ̀ dá wa sí àyè tí ó rí pé oníkálukú tó fit. Ọlọ́run ibi tọ́lọ́run ti rí pé máa wúlò ló dá mi sí. Kí ló dé ó dá mi sí àárín àwọn Lárúbáwá? Kí ló dé ó dá mi sí àárín àwọn òyìnbó? Ibi tọ́lọ́run rí pé mo ti máa fit ló dá mi sí. Mo á fẹ́ bẹ̀rẹ̀ sí ní sàwọn àlàyé yẹn. Reason tí mo fi sọ pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà, because they wanted to enslave us. Torí ẹ̀ ni wọ́n mú Islam wá, just because they wanted to enslave us. Wọ́n mú Christianity wá, just because they wanted to enslave us. Ṣé kí ni Áfíríkà gan ṣe fún wọn náà? Àwa Áfíríkà kí la ṣe fáwọn Lárúbáwá? Àwa Áfíríkà kí la ṣe fáwọn Róòmù, àwọn ọmọ Ísírẹ́lì? Kí la ṣe fún wọn náà? Tó jẹ́ pé gbogbo wọn síjú sí Áfíríkà láti kó wa lẹ́rú. If not because of pé they wanted to enslave us, ẹ̀yin náà wò. Nígbà tí ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n mú Islam wọ Áfíríkà. Nígbà tí wọ́n mú Islam dé Áfíríkà, kí ni reason, kí ni purpose tí wọ́n fi ní ẹni tó bá máa di Mùsùlùmí, tó bá máa jẹ́ Mùsùlùmí, ó gbọ́dọ̀ change orúkọ rẹ̀ sí Abdulhakeem, Abrahman, Abdulhamin. Kí ni reason, kí ni purpose? Kí ni purpose? So ẹni tí ó bá ti change orúkọ, so kò ní wà l'Àlùjánnà. Èmi bẹ́ẹ̀ sọ fún ọ lálẹ́ yìí, o lè jẹ́ Mùsùlùmí tó ní jẹ́ Abdulhakeem, tó ní jẹ́ Abrahman, tó ní jẹ́ Abdulmumin, Aliamin, tó ní jẹ́ tí wàá dé wà l'Àlùjánnà. Mo fẹ́ sọ fún ọ lálẹ́ yìí, o lè má jẹ́ Abdullahi tí wàá dé wà l'Àlùjánnà. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá South Africa, wọ́n manipulate, wọ́n try láti pé ká change orúkọ. Gbogbo ìlú tí wọ́n bá fẹ́ enslave, ní tí wọ́n kọ́kọ́ máa ń gbà lọ́wọ́ wọn, òun náà ni wọ́n á gba culture wọn, wọ́n á gba tradition wọn, wọ́n á gba èdè wọn, wọ́n á yí orúkọ wọn padà. Wọ́n á fún wọn lórúkọ míì. Orúkọ tí wọ́n fi ń sọ ọmọ ní country tí wọ́n bá ti fẹ́ enslave èèyàn. Orúkọ yẹn, àwọn orúkọ tí wọ́n ń lò, way of their life. Wọ́n máa impose the way of their life. Gbogbo ìlú tó bá fẹ́ enslave ìlú kan, ó gbọ́dọ̀ impose way of their life sórí ìlú tí wọ́n fẹ́ enslave. Wọ́n ní ká máa change orúkọ.
ká máa yí orúkọ padà sí Abdulhakeem, Abdullahi, Abdulrahman, Abdulrahim. Àwa ń change orúkọ torí pé a fẹ́ di mùsùlùmí. A lè jẹ́ mùsùlùmí láì change orúkọ tá ń jẹ́. Ṣé wọ́n sọ fún ẹ pé orúkọ àmọ̀fẹ́ tí mi ń jẹ́ ọ̀dà ni? Ọlọ́dọ́gba tí mò ń jẹ́, ṣé wọ́n sọ pé kò dáa ni? Ẹbọ wo ní bẹnu Ọlọ́dọ́gba? Àìdá wo? Orí ibú wo ní bẹ nínú àmọ̀fẹ́ tí mò ń jẹ́ tí wọ́n fi sọ pé kò dáa kí n change ẹ̀ sí Abdulhakeem? Kí ni tí ọ̀dà nínú àmọ̀fẹ́ tí mò ń jẹ́? Kí ni tí ọ̀dà nínú ẹ dákun ṣé ọ̀tá Ọlọ́run ni mò ń jẹ́ ni? Ẹni tó fẹ́ bọ́lọ̀ ń wórogún ṣé ni mò ń jẹ́ ni? Ẹni tó fẹ́ bọ́lọ̀ ń kẹgbẹ́ ṣé ni mò ń jẹ́ ni? Àmọ̀fẹ́ Ọládọ́gba. There is nothing wrong with my name. Nothing wrong with my name. Kò sí reason fún àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà láti pé ká change orúkọ wa ká máa jẹ́ Abdulhakeem, Abdulrahman, Abdulrahim, Abdulkinike. Kò sí reason fún. Kò sí reason fún. Kò sí reason fún. Ẹni tí Ọlọ́run ọba fẹ́ látọ̀dọ̀ wa ó ní ká dò mọ̀. Dá Ọlọ́run ọba rẹ mọ̀. Kọ́ ọ̀dẹ̀ máa sin Ọlọ́run ọba rẹ. Walillahi al-asmaul husna fad'uhu lahu fad'uhu biha. Nínú Al-Qur'an ní Suratul A'raf verse 480. Ọlọ́run ló ní orúkọ tó dáa jùlọ. Tọ́lọ́run ní orúkọ tó dáa jùlọ. Ẹ máa fi pè é. Ọlọ́run ò sọ pé ẹ gbọ́dọ̀ pe ra yín ní gbogbo ẹni tó bá fẹ́ di mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Ayé Al-Qur'an tó sọ pé a gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Ká tó lè di mùsùlùmí, mo fẹ́ kí ẹni tó bá fẹ́ challenge ọ̀rọ̀ tí mò ń sọ yìí, mo fẹ́ kí wọ́n fún mi ní wújà yẹn. Àwọn àdínlà tó sọ pé dandan ni kí ẹni tó bá fẹ́ ṣe mùsùlùmí ó change orúkọ rẹ̀. Kó máa jẹ́ bí Abdulhakeem, Abdulrahman, Abdulrahim, Abdullahi. Gbogbo ìwọ tó ọjọ́ ọmọ Yorùbá tó ẹ bá fẹ́ challenge ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ challenge mo fẹ́ pẹ̀lú mímọ̀. Mo fẹ́ mọ fact, because mo rí àwọn tí wọ́n mú ẹ̀sìn wá, mo rí nídìí pé they wanted to enslave us. If not because they wanted to enslave us, why changing our names into Abdullahi, Abdulrahman? Why changing it? Àmọ̀fẹ́ Ọládọ́gba tí mò ń jẹ́ orúkọ gidi ni, orúkọ tó dáa ni, kò sí tó kò tako t'Ọlọ́run, kò tako t'Ànábì. Why changing it? But they will have to change our names because their intention then is to enslave us. Their intention is to enslave us. They came purposely to enslave us. Kì í ṣe bí Òṣèlú Muhammad ṣe mú ẹ̀sìn, bó ṣe fi ẹ̀sìn jagun, bó ṣe preach ẹ̀sìn, òun ni wọ́n ṣe mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà. Òun lọ́fà tí ilẹ̀ Yorùbá ò fi tò, òun lọ́fà tí Nàìjíríà ò fi tò, Nàìjíríà ò lè tò. Because they believe that the religions are the weapons to fight the poor people, to disrupt the poor people. If not because of that, say ẹ̀sìn wo ló wà ní Canada? Ẹ wo bí Canada ṣe tò, wọn lẹ́sìn bẹ́ẹ̀ náà o, wọ́n ń gbégbé ayé tó dáa. Ẹ wo bí London ṣe dáa, wọn lẹ́sìn bẹ́ẹ̀ náà o, wọ́n ń gbégbé ayé tó dáa. Ẹ wo gbogbo àwọn orílẹ̀-èdè lágbàáyé, Benin Republic ń bẹ yẹn, ẹ wo bó ṣe rí, ẹ wo bó ṣe ń gbégbé ayé tó dáa. Burkina Faso, ẹ wo bó ṣe ń gbégbé ayé tó dáa. A gbọ́dọ̀ sin Ọlọ́run. Know your God. Dá Ọlọ́run bá rẹ mọ̀. And I know my God. Subhanahu wa ta'ala. Mo dá Ọlọ́run bá mi mọ̀. Ṣùgbọ́n kí ni reason? Mo ń béèrè pé kí ni reason tí wọ́n fi ń change, tá a fi ń change orúkọ. If not because they wanted to enslave us. They want us to forget our tradition. They want us to forget our culture. They want us to forget our language. They want us to forget our way of dressing.
àwọn àṣẹ yẹn. Àwọn Christianity náà dé, àwọn Christianity náà dé, àwọn náà bá gbé, because àwọn náà fẹ́ enslave, wọ́n fẹ́ enslave wa. Lárúbáwá fẹ́ enslave wa. Àwọn tí kìí ṣe Lárúbáwá náà fẹ́ enslave Áfíríkà, gbogbo wọn ṣàdójúlé Áfíríkà, gbogbo wọn fẹ́ enslave Áfíríkà. Wọ́n wá wò pé ọ̀nà wo làwọn lè gbà láti enslave wa, wọ́n gbẹ́sìn wọlé. Àwọn Kírísítẹ́nì ọ̀nà tán gbà wọlé tí wọ́n ní pé gbogbo wọn tó bá fẹ́ kàwé ọgbọ́dọ̀ máa jẹ́ John lọ́mọ Yorùbá, ọgbọ́dọ̀ máa jẹ́ Patrick, ọgbọ́dọ̀ máa jẹ́ Joseph ọmọ Yorùbá. What is wrong with our own names? Àjàní, Àlàní, Àmọ̀kẹ́, Àjíkẹ́, Àríkẹ́, Ọlọ́run lọ́ba Àríkẹ́, Ọlọ́run lọ́ba Àsàkẹ́, Ọlọ́run lọ́ba Àmọ̀kẹ́. We have our own names, which is good for us. Our own names that is good for us in Yoruba land. Our sweet name, Àbíkẹ́, Àjíkẹ́, Àlàkẹ́, Àmọ̀kẹ́, Àmọ̀pé, Àlàní, Àkànní, Àdùnní. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe àwọn orúkọ yẹn? Tó fi jẹ́ pé nígbà táwọn Kírísítánì náà dé, àwọn náà dúró nídùú pé ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ wa, ìwọ tó bá lọ sùkúù tó kàwé ní sùkúù wa, o gbọ́dọ̀ máa jẹ́ John, o gbọ́dọ̀ máa jẹ́ Patrick, o gbọ́dọ̀ máa jẹ́ Joseph, o gbọ́dọ̀ máa àwọn náà change orúkọ àwọn èèyàn. Because ẹ̀sìn yẹn kọ́ gangan ni wọ́n fẹ́ ká ṣe, because they wanted to enslave us. Ló fi já sí pé àwọn tí gbogbo èyí tí wọ́n bá gbé wọnú ìlú kan, ó jẹ́sìn ni ó jẹ́ nǹkan mi ni o, tó bá ti ń la pé kí wọ́n máa change orúkọ àwọn tí ń bẹ nínú ìlú, ká máa change èdè wọn, ká máa change báwo náà sì máa wọṣọ. Wọ́n wá láti wá sí kíni, wọ́n wá enslave ni. Ẹni tí ó bá ṣetán tí ó jẹ́ pé kì í ṣe pé intention kó fẹ́ enslave lọ bá lọ, kò ní ká change èdè. Kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn? Kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn? Èdè kò ní nǹkan kan ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn. Orúkọ ẹ dákun ṣé Abdulhakeem tí mò ń jẹ́ àbí Abdulhakeem tí mò ń jẹ́ so ló máa ní kí n wà àlìjánnà ni àbọ̀ ló máa ní kí n wọ́n. Ṣé ẹ dákun ṣé tí bá ti ń jẹ́ Abdulhakeem máa wà àlìjánnà straight? Àìmọye Hakeem tí ó wọ náà. Àyèmáyé Abdullahi tí ó wọ náà, àyèmáyé Abdulmalik tí ó wọ náà. Èyí tí Ọlọ́run bá nílò tó fẹ́ lọ́dọ̀ wa, òun náà ni àtàkọ́rùbù ilallahi, bó ló ṣe fẹ́ súnmọ́ Ọlọ́run bá. Iṣẹ́ rere àti ẹ̀sìn, ọ̀sẹ̀sìn wà dẹ̀ ṣiṣẹ́ rere. Orúkọ tó ń jẹ́ kọ́ ló máa jẹ́ kó wà àlìjánnà. Orúkọ tó ń jẹ́, Ọlọ́run sọ pé ó dìgbà tó bá tó jẹ́ orúkọ Mùsùlùmí, ìgbà yẹn ló tó wà àlìjánnà. Kò sí tọ́kan Ọlọ́run pẹ̀lú kó jẹ́ orúkọ Mùsùlùmí àbọ̀ jẹ́ orúkọ kan. Kò yẹ kí ẹ̀sìn kó tàǹpà orúkọ tá ń jẹ́ nílẹ̀ Yorùbá. Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi, Mùsùlùmí sì ni mí, tí mo sì ń kírun, tí mo sì dọ́lọ́run bá mi mà, tí mo sì tó jẹ́ àbá àti ń kọ́ ọmọ ní kéwú. Ṣùgbọ́n ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá àtàtà ni mí. Léyìí tó já sí pé gbogbo àyíká àyè tí mo bá ti ń dé, tí Lárúbáwá bá béèrè pé ní o pé kí lórúkọ mi, màá sọ fún pé Àmọ̀kẹ́, màá sọ pé Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi. Torí pé ìjà rí ìran Lárúbáwá kan kó jẹ́ Àmọ̀fẹ́ rí. Ṣé Lárúbáwá kan lè jí Àdùnní? Sáà lè rí Lárúbáwá tí yóò sọ pé òun máa jẹ́ orúkọ wa nílẹ̀ Yorùbá? Sáà lè rí? Lẹ́ẹ̀fi máa rí pé nílẹ̀ Yorùbá àti wọ one chance. Lárúbáwá ẹ̀ ní rí ìran Lárúbáwá kan kó jẹ́ Àṣàní tàbí kó máa jẹ́ Àlàkẹ́ tàbí kó jẹ́ Àdùnní. Àwa Yorùbá la ní, àwa la ní. Ọlọ́run sọ ní Al-Qur'ani ní Suratu Tawbah ní verse
verse 82 Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé walladina amanu wa amilu solihati ulaika ashabul jannati hum fiha khaliduna walladina amanu ló fi pé orúkọ tó ń jẹ́ ò ní ṣe pẹ̀lú pé àlùjánnà rẹ orúkọ tá ń jẹ́ kò ní í ṣe kò dìtámì àlùjánnà tàbí náà tó máa wọ̀ tí mo bá decide pé mẹ́ǹjẹ́ Abdulhakeem mà látẹ̀ní lọ pé kéèyàn kankan má pè mí ní Abdulhakeem lẹ́yìn pé àmọ̀fẹ́ àti ọládọ́gba tó bá ti pè mí ní àmọ̀fẹ́ máa pè mí ní ọládọ́gba. so o rò pé ọlọ́run lè bínú sí mi ọlọ́run fẹ́ bínú sí mi fún ìtọ́nà wọn bá fẹ́ ni mo ń ṣe kí lọ́lọ́run bá fẹ́ ìbádà mi ni ó fẹ́ kí n sin kí n dóun mà lọ́lọ́run mo dẹ̀ dá mà kó ń lọ́lọ́run tí nǹkan bá ṣe olójú ó ṣe tí nǹkan ọba ṣe ó ní ojú ó ṣe bó sì nígbàgbọ́ nínú tọ́dá. ìmọ̀ jẹ́ orúkọ lárúbáwá bí ẹni pé èèyàn ń tàbùkù àṣà àti ìṣe rẹ̀ ni ìtàbùkù àṣà we are promoting another country's culture. so èmi ò fi culture tèmi lẹ̀ máa fi nǹkan fi mọ̀ pé ọmọ Yorùbá àtàtà ní gbogbo àyíká ètè ìmọ̀ kọ́kọ́ dé ó ní pé tó bá ti kọ́kọ́ béèrè orúkọ rẹ kí lorúkọ yín what is your name ẹ pé Àmọ̀fẹ́ Ọládọ́gba from which country from Nigeria ṣùgbọ́n any country tí n bá dé tí n bá béèrè orúkọ mi tí n bá sọ pé Abdulhakeem wọ́n á kọ́kọ́ wọ́n á wò pé ṣé Egypt ni mo ti wá ni àbí Kuwait torí pé àwọn ìlú Arabic country ni wọ́n ti ń jẹ́rú orúkọ yẹn Arab country ni wọ́n ti ń jẹ́ àwọn orúkọ tí mo dá yẹn báwo ni mo ṣe fẹ́ gbé ìlú orílẹ̀-èdè àti ẹ̀yà tí mo ti jáde báwo ni mo ṣe fẹ́ ṣàfihàn rẹ̀ báwo ni màá ṣe gbéga orúkọ wa kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tá a fẹ́ fi gbé ẹ̀yà wa ga orúkọ tí mò ń jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó ní nǹkan àkọ́kọ́ tí mo lè fi gbé ẹ̀yà mi ga tí mo lè fi gbé ìran mi ga. ọjẹ́ number 1. orúkọ jíjẹ́ kò ní í ṣe pẹ̀lú kò yọ kúrò nínú Islam. kò sí àyà tọ́lọ́run sọ pé dandan ẹ gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá àyà Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ẹ̀rí tọ́lọ́run sọ pé ẹni tí ó bá ti jẹ́ orúkọ Lárúbáwá o tí ó bá ti jẹ́ orúkọ tí ó bá ti máa jẹ́ orúkọ Lárúbáwá nínú tàbí kó máa jẹ́ orúkọ kan nínú àwọn orúkọ Ọlọ́run kì í ṣe mùsùlùmí kò sí àyà kò dẹ̀ sí ẹ̀rí tàbí ẹ̀rí tó lè sọ pé ẹni tí ó bá ti jẹ́ orúkọ nínú àwọn orúkọ Lárúbáwá tàbí orúkọ kan nínú àlùkùránì ẹni tí ó bá ti jẹ́ kò ní wà lìjẹ́ náà orúkọ tó bá jẹ́ orúkọ láti wà lìjẹ́ náà a jẹ́ pé gbogbo ẹni tí ń jẹ́ orúkọ Lárúbáwá ni ó wà lìjẹ́ náà gbogbo ẹni tí ń jẹ́ orúkọ míì kò ní wà lìjẹ́ náà ta ni sọ bẹ́ẹ̀ fún ẹ ta ń sọ bẹ́ẹ̀ ta ń sọ bẹ́ẹ̀ mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa wọn àmọ́ wá nítorí Ọlọ́run torí tara wọn ni àwọn tí wọ́n kó ẹ̀sìn wá tí wọ́n mú ẹ̀sìn wá Áfíríkà kì í ṣe torí tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe torí tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn mi sọ pé gbogbo wọn ó ń bẹ nínú wọn tó lè jẹ́ torí tọ́lọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe torí tọ́lọ́run kì í ṣe torí tọ́lọ́run nítorí tọ́lọ́run gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Ànábì Lárúbáwá ni wọ́n nà ó Lárúbáwá ni wọ́n kò sí tó take kò sí tó wrong pẹ̀lú pé wọ́n ń jẹ́ orúkọ Lárúbáwá Abu Huraira Lárúbáwá ni Abubakri Lárúbáwá ni
Usman bunu Affan Lárúbáwá ni, Sayyidina Ali Lárúbáwá ni. Nígbà tó lọ wá kádàrá tí ẹ̀sìn wa kúrò lọ́dọ̀ wọn bẹ̀ yẹn tọ́sàn wá Áfíríkà, táwa náà dẹ̀ ní àwa culture, tá a ní culture titi wa, tá a ní tradition titi wa. Lélẹ́yìí tí ọ̀tá kò tọ́lọ́ ni o. A gbọ́ àwọn eléyìí tó jẹ́ pé ọ̀tá kò tọ́lọ́hun tá a lè yọ kúrò. Tó bá ń yọ gbogbo nǹkan pé gbogbo tá à ń ṣe nílẹ̀ Yorùbá, tó bá ń yọ pé eléyìí ọ̀dà, ṣé bí orúkọ wa náà dá? Sórúkọ wa náà dá? Mo mẹ́rẹ̀ ni. Sí orúkọ tá à ń jẹ́ náà dá? Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba orúkọ lọ́wọ́ wọn, wọ́n wá kó wọn lẹ́rú ni. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba èdè wọn lẹ́nu wọn, wọ́n wá kó wọn lẹ́rú ni. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba ìhùwàsí àti ìsọ̀rọ̀sí àti ìwẹ̀wù ìwọ́sọ́. Sẹ́rí. Táàbà tí ìmúra báyìí, ayé ò tí mọ̀ pàápàá ni wa. Táàbà tí ìmúra báyìí, ayé ò tí mọ̀ pàápàá ni wa. Kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí mo bá bọ́ ilé ilẹ̀, tí mo bọ́ jàlábíà sílẹ̀, tí mo bá bọ́ sínú trainers, tàbí tí mo bọ́ sínú mo ti rán àwọn òfin kan tí mo fẹ́ máa wọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ máa rí àwọn ṣẹgẹdùgbé òfin lọ́rùn mi. Láwọn òfin gidi pẹ̀lú àwọn abetí ajá. Ẹ máa rí lọ́rùn mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo ti rán sílẹ̀, mo ti rán àwọn òfin kan sílẹ̀. Because kò sí bó o ṣe lè pẹ́ tó nílẹ̀ Lárúbáwá ò ní sọ́dọ̀ màlúù wọn láéláé. Kò sí bó o ṣe lè gbéde wọn tó, o ò lè níwèé gbèlú Lárúbáwá. Kò sí kó o máa múra bí wọn, kó o máa jẹun bí wọn, kó o máa àtọ̀run rìn wá ní ọ. Kí ló dé tá a wá ní promote culture ti tiwa náà? Kí ló dé tá a ní máa múra bí àwọn bàbá wa ṣe ń múra? Ká jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ a kì í sara wọn, ẹ̀sìn ló pa wá papọ̀. Ẹ̀sìn ló pa wá pọ̀, àìsí ìran kan náà. Innamal mu'minuna ikhwa tí Ọlọ́run bá sọ yẹn nínú ẹ̀sìn ni o, kì í ṣe nínú ẹ̀yà o, kì í ṣe nínú ẹ̀yà o. Innamal mu'minuna ikhwa. Fàájìlì ìwú bẹ́ẹ̀ náà àwọn ẹ̀kan gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ọmọ ìyá ni ẹ máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn nìyẹn o. Ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè o ara o. Nínú ẹ̀sìn láti jọ ọmọ ìyá. Gbogbo mùsùlùmí ayé pátá ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn. Tó bá ti dọ̀rọ̀ ẹ̀yà tèdè àìsàn ọmọ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ láwà. Ọ̀tọ̀ọ̀tọ̀ láwà. Ọ̀tọ̀ọ̀tọ̀ láwà. À ń lọ lẹ Lárúbáwá náà. À ń lọ Saudi. A rí báwọn Lárúbáwá ṣe ń sàwọn èèyàn wa lọ́hùn. A rí bí wọ́n ṣe ń sàwọn èèyàn wa. A rí nǹkan fojú wọn rí lọ́hùn. À ń rí. A rí nǹkan fojú àwọn èèyàn wa rí lọ́nà o. So torí di eléyìí. Gbogbo àwọn tá a jẹ́ ọmọ Yorùbá tá a jáfa àfi ká tètè máa ṣàtúnṣe ọ̀rọ̀ yìí. Àfi ká tètè máa ṣàtúnṣe ìwà. Àfi ká jẹ́ káwọn èèyàn mọ fact ẹjẹ́ máa sọ fact. Kọ́ gbọ́ Lárúbáwá kọ́ ọmọ kí Lárúbáwá máa yọ lẹ́nu ẹ̀ balabala. O lè di ọmọ onílùú nílẹ̀ Lárúbáwá. Gbogbo Arabic country, gbogbo Arab country kò síbi tó ti lè dánmọ nílùú mẹ́. Wà á máa rí níwú ìwé rẹ̀ lọ́dọọdún ni. Páálí kékeré báyìí tó máa fún ọ ìwé, pépà kékeré báyìí tó máa fún ọ, wọ́n lè fa iye at any time. O ìsọmọ ìlú wọn o. Àwọn orílẹ̀-èdè táwọn ìdánlọ́mọ wọ́n ń sọ àwọn èèyàn dánmọ ìlú wọn. Àwọn orílẹ̀-èdè tí ò sí ẹ̀sìn níbẹ̀ wọ́n ń sọ àwọn èèyàn dánmọ ìlú wọn. Báwo yẹn dé jẹ́ pé àǹfààní tí ọmọ ìlú wọn bá rí ìwọ náà máa rí. Tọ́ bá ti níwèé gbèlú tọ́ọ̀dọ̀ ọmọ ìlú wọn. Àǹfààní tí ọmọ ìlú wọn bá rí ìwọ náà máa ní. Kò rí bẹ́ẹ̀ ní àwọn ilẹ̀ Lárúbáwá o. Kò rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Lárúbáwá o. Kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Lárúbáwá o. Gbogbo ilẹ̀ Lárúbáwá kò rí bẹ́ẹ̀ o. O ò lè dọ́mọ ìlú wọn o. O ò lè dọ́. Ó dẹ̀ lójú iṣẹ́ tó lè ṣe. O ò dẹ̀ lè jọ̀gá lé wọn lórí. Tá a bá rí àwọn èèyàn wa tó jẹ́ dúdú tí wọ́n ń di ọ̀gá nílẹ̀ Lárúbáwá mo gbé kùdùsì fún wọn.
mo gbé kùdùs fún wọn. wọ́n ti ní ìmọ̀ yẹn tó ti kọjá àlà ni tí wọ́n àdẹ́rí wọ́n ti síbì kankan. àwọn tí wọ́n òsèlú Muhammad sallallahu alaihi wasallam ó mú ẹ̀sìn Islam wá fún ìgbáyégbádùn ọmọnìyàn kì í ṣe láti fi kó yàn lẹ́rú. ẹ̀sìn Islam dìde kó lè bá gba àwọn tí wọ́n ń fìyà àwọn tó wà lóko ẹrú kó lè yọ wọn kó lóko ẹrú. àwọn tí ò sí lóko ẹrú kán lè gbégbé ayé rọrùn. agbọ gbogbo wa la ìwọ tó o bá mọ̀ nípa sítórí ànábì ẹ lọ kà ó wà lórí Google tó o bá tẹ̀ síbẹ̀ wàá ka sítórí ànábì lórí Google. Jésù ànábì Ìsá ṣé bó ṣe ṣe ẹ̀sìn ni wọ́n ṣe mú wá fún aláfíríkà ṣé bí Jésù ṣe ṣẹ̀sìn náà ṣe mú wá fún aláfíríkà ṣé bí Jésù ṣe ṣe ẹ̀sìn náà ṣe mú wá fún aláfíríkà ṣé bá ànábì ṣe ṣẹ̀sìn náà ṣe mú wá fún aláfíríkà. àwọn tí wọ́n mú ẹ̀sìn kírísítẹ́nì wá sáfíríkà wọ́n mọ wá láti wá fi enslave wa ni that is their mission. àwọn tí wọ́n mú Islam wá fún wa ní Áfíríkà wọ́n mọ wá láti wá fi enslave wa ni that is their mission. ló jẹ́ kí Áfíríkà ò rí báyìí ẹ pé gbogbo Áfíríkà látòkè nílẹ̀ ìlú wo ló tò láfíríkà ìlú wo ló tò ní Áfíríkà ìlú wo ló ní fọkànbalẹ̀ ní Áfíríkà ìlú wo ló sì ọ̀pọ̀ ní òsì ọ̀pọ̀ níbẹ̀ ní Áfíríkà because wọ́n ti create ntàmọ̀ràn táyé òbí parẹ́ wọ́n ti create ẹ̀sìn aláàrin wọ́n ti dá alẹ̀ sí aláàrin. àwọn kan kọ́kọ́ wá wọ́n mú Islam wá ọgbọ́n ni o strategy ni o torí pé wọ́n fẹ́ kó wa lẹ́rú. wọ́n wá ń sọ fún àwọn bàbá wa pé tó bá fẹ́ wẹ̀ sí Islam ó yí orúkọ rẹ̀ padà ọmọ jẹ́ Abdulmumin ọmọ jẹ́ Abdulrahim ò ní jẹ́ Àlàní tó ń jẹ́ mọ́ ò ní jẹ́ Àmọ̀kẹ́ tó ń jẹ́ mọ́ ò ní jẹ́ Àṣàní tó ń jẹ́ mọ́. It's not dumb. It's not dumb. Ṣé àìjẹ́ orúkọ yẹn mọ́ ṣé ni ò ní ṣe wọ́n lẹ́ni Ọlọ́run ni. walladhina amanu wa amilu ní tí nǹkan ọkàn tọ́lọ́run bá fẹ́ lọ́dọ̀ wa òun náà ni pé nígbàgbọ́ nú Ọlọ́run wa amilu solihati máa ṣiṣẹ́ rere máa ṣiṣẹ́ rere. ìtọ́lọ́run fẹ́ lọ́dọ̀ wa nìyẹn o ìtọ́lọ́run fẹ́ lọ́dọ̀ wa nìyẹn o. ó ní pé nígbàgbọ́ nínú Ọlọ́run nígbàgbọ́ nínú Ọlọ́run kó sì máa ṣiṣẹ́ rere torí pé iṣẹ́ rere ni ó gbé ọ wà àlìjẹ́nà orúkọ tán change orúkọ wa tán change kọ́ ni ó gbé ọ wà àlìjẹ́nà orúkọ tí wọ́n gbà lọ́wọ́ wa kọ́ ni ó gbé ọ wà àlìjẹ́nà iṣẹ́ rere ni ó gbé ọ wà àlìjẹ́nà. Abmaliki torí pé òun jẹ́ Abmaliki bóun jẹ́ Abmaliki kọ́ ni ó gbé wà àlìjẹ́nà iṣẹ́ tó bá sí ni ó gbé wà àlìjẹ́nà pé mò ń jẹ́ Abdulhakimi kọ́ ni ó gbé mi wà àlìjẹ́nà iṣẹ́ tí mo bá sí ni ó gbé mi wà àlìjẹ́nà. Why changing our name? Why changing our name? But the reason behind changing our name is to enslave us. The reason behind that motive. The reason behind that motive is that they wanted to enslave us. Wọ́n fẹ́ mú wa lẹ́rú, wọ́n fẹ́ kó wa lẹ́rú, wọ́n fẹ́ ká gbàgbé culture wa, wọ́n fẹ́ ká gbàgbé tradition wọn, wọ́n fẹ́ ká sọ Yorùbá mọ́, wọ́n fẹ́ ká máa sọ Lárúbáwá, wọ́n fẹ́ ká wọ aṣọ òfì mọ́, wọ́n fẹ́ ká wọ aṣọ àdìrẹ́ mọ́, wọ́n fẹ́ ká máa wọ jàlábí àti mọ́wọ́ yìí, wọ́n fẹ́ ká máa wé lẹ́wàní, wọ́n fẹ́ ká máa dárun gbọ̀n sí, ká máa ṣe gbogbo àwọn nǹkan yẹn. ká máa múra bí wọn káwọn máa múra bá ìmúra títí wa nílẹ̀ Yorùbá wọn àfẹ́ ká a gbọ́dọ̀ máa múra bí wọn a gbọ́dọ̀ máa jẹun bí wọn a gbọ́dọ̀ máa wọṣọ bí wọn a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí wọn. tẹ́lẹ̀ Ìbàdàn ti kú o láwùjọ nínú ẹ̀yà kan wọ́n ti kó wọn lẹ́rú gbogbo ẹ̀yà tí wọ́n bá ti gba orúkọ rẹ̀
kúrò lọ́wọ́ rẹ̀ orúkọ tí ń jẹ́ tí wọ́n bá ti change orúkọ tí wọ́n fún lórúkọ mi pé ò ní jẹ́ orúkọ eléyìí mọ́ o orúkọ míì tó máa jẹ́ rèé tó bá fẹ́ darapọ̀ mọ́ wa tó fẹ́ kí tí wọ́n náà fẹ́ di tó fẹ́ rí bá a ṣe tí wọ́n náà bá fẹ́ rí bá a ṣe rí o gbọ́dọ̀ change orúkọ rẹ̀ gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ìkónilẹ́rú ni jẹ́ bẹ́ẹ̀ ìkónilẹ́rú ni torí ìdí eléyìí gbogbo wọn ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí má gbàgbé orúkọ rẹ̀ jẹ́ kí orúkọ Yorùbá rẹ̀ ó ṣáájú orúkọ mùsùlùmí rẹ̀ purpose of coming out today nìyẹn o ìdí tí mo fi wá lálẹ́ yìí òun gẹ́gẹ́ nìyẹn gbogbo ìwọ tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ àfáà tó jẹ́ mùsùlùmí orúkọ Yorùbá rẹ̀ ni ó jẹ́ ó ṣáájú orúkọ mùsùlùmí rẹ̀. Àmọ̀fẹ́ Ọládọ́gba Abdulhakeem Àmọ̀fẹ́ Ọládọ́gba Abdulhakeem tó o bá lọ síbi kankan lódodo kó tó yé wa pẹ́ o ṣùgbọ́n ti yé wa báyìí orúkọ mùsùlùmí yẹn òun lọ ṣáájú káwọn orúkọ mi ò tó máa tẹ̀lé ṣùgbọ́n ó ti rí bẹ́ẹ̀ náà tó o bá lọ represent orílẹ̀-èdè tàbí o kúrò lórílẹ̀-èdè yìí o lọ sí orílẹ̀-èdè kan tí wọ́n bá béèrè orúkọ rẹ níbẹ̀ orúkọ ìpìlẹ̀ rẹ ni kó dá orúkọ ìpìlẹ̀ rẹ ni kó dá orúkọ Yorùbá ni kó dá wọ́n dárúkọ Lárúbáwá tó o bá fi lọ dárúkọ Lárúbáwá ó ṣe kéde ó ti ta ìran rẹ̀ fún Lárúbáwá ó ti gbé ilẹ̀ Lárúbáwá ga ó ti rẹ ilẹ̀ ẹ̀yà tó ti jáde ó ti rẹ̀ lẹ̀ ó ti pa ẹ̀yà rẹ̀ ó ti pa lápá ayé nínú tí ẹ̀yà rẹ̀ ó fi máa exist oníkan máa jẹ́ orúkọ tí àwọn ẹ̀yà rẹ̀ ń jẹ́ kó o máa sọ èdè tí ẹ̀yà rẹ̀ ń sọ kó o máa wọ aṣọ tí ẹ̀yà rẹ̀ ń wọ̀ nínú tí àwọn ẹ̀yà rẹ̀ ó fi máa exist nìyẹn torí ìdí eléyìí àwọn mistake pọ̀ rẹpẹtẹ tá a ti ṣe léè tó jẹ́ pé kò takùtọ̀ lọ́hùn tí ò takùtọ̀ lọ́hùn kò sí àyà kan tó sọ fún wa pé tá a bá fẹ́ ṣe Islam tá a bá fẹ́ di mùsùlùmí a gbọ́dọ̀ change orúkọ kò sí àyà kankan tó sọ bẹ́ẹ̀ kò sí àyà kankan tó sọ bẹ́ẹ̀ ìtàwí máa ń di mùsùlùmí òun náà ní kalimatu shahada ni lẹ́yìn ìyẹn kò sí nǹkan kan mọ́ wọ́n á pe kẹ́límà sí ọ lẹ́nu ni ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu kò jù bá lọ ó ti di mùsùlùmí nìyẹn kò sí nínú àkọọ́lẹ̀ kankan pé tó o bá ti wá wí kalimatu shahada tán o gbọ́dọ̀ change orúkọ rẹ rárá kò sákọọ́lẹ̀ kankan àwọn tí wọ́n fẹ́ enslave wa àwọn ni wọ́n gbé yẹn wá torí pé motive fún wọn ni pé wọ́n fẹ́ kó wa lẹ́rú wọ́n fẹ́ ká máa lo ìsẹ̀mí lọ́dún wọ́n fẹ́ ká gbàgbé ẹ̀yà ká gbàgbé èdè wa ká gbàgbé inú ìran tá a ti jáde which is not supposed to be ẹ jẹ́ á ṣe dáadáa lórí ohun tá a bá ń ṣe o ẹ jẹ́ á máa ṣe dáadáa o gbogbo ohun tá a bá fẹ́ ṣe pátá gbogbo ẹni tó bá fẹ́ reply message mo pass reply rẹ̀ pẹ̀lú ẹ̀rí reply rẹ̀ tó wá jẹ́ pé tí mo sọ yìí o kì í ṣe ojú tèmi fi rí kọ́ ni wọ́n fi rí jáde kó kó ẹ̀rí jáde ẹ̀rí tó sọ pé tá a bá fẹ́ di mùsùlùmí tá a fẹ́ sin lọ́hùn tá a fẹ́ di olùsìn lọ́hùn tá a fẹ́ máa sin ọlọ́hun ọba àlá àfi ká ṣe kíni àfi ká change èdè wa àfi ká change orúkọ wa kò sí ẹ̀rí tó sọ bẹ́ẹ̀ kò sí ẹ̀rí tó sọ bẹ́ẹ̀ tẹ́rì bá sì wà tó sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká rí èmi o I personally èmi fẹ́ rí ẹ̀rí tó sọ pé tá a bá fẹ́ ṣe Islam tá a fẹ́ di mùsùlùmí tá a fẹ́ wà lìjẹ́ náà ẹ jẹ́ ń pùtẹ̀ báyìí pé ẹni tó bá fẹ́ wà lìjẹ́ náà nínú Islam ẹ̀rí tó sọ pé ẹni tó bá fẹ́ wà lìjẹ́ náà nínú Islam ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ change orúkọ ẹ̀rí mo fẹ́ rí ẹ̀rí yẹn àwọn orúkọ tá à ń jẹ́ dáa pọ̀ àwọn orúkọ gidi là ń jẹ́ Àmọ̀fẹ́ Àṣàní Àlàní Àkànmú Àlàmú Àjíkẹ́ Àríkẹ́ Àkókẹ́ Àṣàkẹ́ a ní orúkọ tó dáa tí ò bíbí kankan takò tọ́lọ́ wọn á ní ká àwọn orúkọ yẹn
tó bá tún wá dọjọ́ ọkọ ọmọ tá bá tún wá lọ sọ ọkọ ọmọ á tún wá mọ̀ sọmọ pé orúkọ tá a sọmọ yìí orúkọ Islam ń bẹ nìkẹ́nìkẹ́ ẹ má fi pé o ẹ má fi orúkọ yòókù pé o ẹ wo ìròrí wa àyí bí ẹni pé wọ́n fi agolo wọ́n fi bu ọpọlọ èèyàn ọmọ tá a sọ lórúkọ lénìí Abdullahi lórúkọ rẹ̀ o Alani tá a fún àtàwọn orúkọ míì tí ń jẹ́ yẹn Abdullahi ní kẹ́ tẹ̀mọ́ lára o ẹ má tẹ orúkọ àwọn orúkọ yòókù ẹ má tẹ̀mọ́ lára o ara ọ̀rọ̀ǹg Alani nǹkan lọ́ọ́ yà tẹ̀mọ́ lára Abdullahi yẹn kọ́kàn jẹ́ ìsàmì pé ó jẹ́ mùsùlùmí ló yẹ ó jẹ́ ìsàmì pé ó jẹ́ mùsùlùmí ló yẹ kó jẹ́ Alani gẹ́gẹ́gẹ́gẹ́ ló yẹ ká tẹ̀mọ́ lára Alani gẹ́gẹ́gẹ́gẹ́ tàbí Àmọ̀kẹ́ Àjíkẹ́ Àṣàkẹ́ ntọ́ yẹ ká tẹ̀mọ́ ọmọ lára nìyẹn. It's a great mistake for every one of us. Please and please, let us correct our mistake in order to promote our good culture in Yoruba language, in Yoruba land. Most of us, ọ̀pọ̀lọpọ̀ wa àti ṣe àìmọye mistake lórí aspect ìsẹ́yìn àtẹni tí mo ń sọ̀rọ̀ àtẹni tí ń gbọ́ mi. And it was a great mistake for us. It was a great mistake. We have to correct it now. We have to correct it now. Ìyẹn ọba ni wa tọ́lọ́n jẹ́. Dáadáa tó ọba ń ṣe lọ́lọ́run fẹ́ wò. Ìsúnmọ́ Ọlọ́run rẹ lọ́lọ́run fẹ́ wò. Ọba àmọ́ jẹ́ Abdullahi jù bẹ́ẹ̀ lọ. Tó ọba ń ṣiṣẹ́ iṣẹ́ bú ọ̀wọ́ náà. Kọ́ ọmọ ṣiṣẹ́ kọ́ ọmọ súnmọ́ Ọlọ́run. O kírun. Òǹjẹ́ Abdullahi o kírun. Yọ sàká. Gbogbo tọ́lọ́run bá sọ pé ká máa ṣe ọ̀pá tí ò ṣe. O tún wá ṣiṣẹ́ rẹ̀. Ọwá nítorí pé ó ti ń jẹ́ Abdullahi ọwá àlìjẹ́ náà. Ó lé àlìjẹ́ náà. Kéèyàn wá méjì Abdullahi kọ́ máa jẹ́ Alani kọ́ máa kírun kọ́ máa ṣe dáadáa kọ́ máa ṣiṣẹ́ rẹ̀ kọ́ máa wùwá rẹ̀ kó súnmọ́ lọ dáadáa. Kí wọ́n kọ́ wá máa sọ pé torí pé kò jẹ́ Abdullahi yóò wọ́n ná you are crazy. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn,
iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.